107.5 FM ló ti ń wáyé rédíò Lagos tiwantiwa o ẹ̀fìkàlẹ̀ sí kẹ́kọ̀ọ́ láago 2 sí 3 ọ̀sán gbogbo ọjọ́ Wednesday ẹ máa tẹ́tí sí kémi gbé kí wọ́n gbé ká fọwọ́ so ọkọ̀ tó tọ́ jùmọ̀ bí omi ṣòre àwa ń gbádùn rẹ̀ máa lọ. ó ti dòde o àgbọ̀nláyé àjùmọ̀ṣe wà ní òdùmọ̀ bí ti dé àbáṣe rẹ̀ lọ. ó ti dòde o àgbọ̀nláyé àjùmọ̀ṣe wà ní òdùmọ̀ bí ti dé. àgbọ̀nláyé ilé ayé yìí kò ṣe dágbé. àgbọ̀nláyé ká fọwọ́ sowọ́ ọkọ̀ ló tọ́. àgbọ̀nláyé ilé ayé yìí kò ṣe dágbé. ẹni àjẹgbẹ́mì ní ti kàlòkàlò tìlétọ̀nà la fi ń gbẹ́jọ wo ekukeku wọn ní báyìí kì í rìn kò borí àsín tí ààfin bá wọjà gbogbo ojú ló máa ń rí. ètò yín ètò wa ètò àgànláyé ló tún balẹ̀ gbẹdẹ lórí rédíò Lagos 107.5 FM tiwantiwa pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Jùmọ̀ bí omi ṣòro lórúkọ tèmi ọmọ wọn nífẹ̀ẹ́ òòyè níbi tí Ojúmọ́ Rere ti mọ́ wá sílé ayé mo ní kẹ́ ẹ mú kàlẹ́ owó tọmọ tàlàáfíà ẹ̀sùn jẹ́ kájọ gbádùn tọ̀sán yìí. Just because you are right does not mean others are wrong. Just because you are right does not mean others are wrong. Just because you are right does not mean others are wrong. Just because you are right does not mean others are wrong. Tabakọ̀ náà yìí sílẹ̀ ayíǹde. Ẹni tó bẹ̀rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan. Sísítọ́ máa rí àdé rẹ̀ mi o. Ilẹ̀kùn tí wọ́n ń wò yẹn o. Ẹni tó ń bọ̀ láti ìta tó bá sì sí ọ̀tún. Bóyá pọ́ọ̀pù lọ́ọ̀lìpọ̀pù. La ọmọdé la àgbàlá everybody la. Daddy mo fẹ́ lollipop strawberry real pop lèmi fẹ́ èmi náà máa gba mango real pop sí rárá o ẹyọ kan ló máa gbé. ẹ mú jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà 4 ló pín sí. lílalíla ẹ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láfi wé àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. real pop lollipop Erosimos catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àsè ń bẹ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trusted Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimos catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimos catering service ilé-iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 0704 424 7984 0704 424 7984. tested and trusted Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgànláyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé.
bẹ́ẹ̀ ni àgànláyé lẹ́tọ̀ lórí rédíò Lagos 107.5 FM ti wá mo ní ilé ayé ò ṣe é dá lò bẹ́ẹ̀ ni kò ṣe é dágbé olúwa ọba mi ó dá wa torí ara wa ni a lè sá fúnra wa bẹ́ẹ̀ ni à ní lọ níbi kankan fúnra wa torí gbogbo nǹkan tó o bá ń ṣe láyé yìí ṣá ìwọ àtẹnìkan lẹ́jọ́ máa wà o torí péjọ tó o délé ayé ẹnìkan ló gbé ọ ọjọ́ tó a bá tún papòdà àwọn kan ló tún máa dúró tì ẹ́ lọ́jọ́ tó o bá ń ṣe rere èèyàn kan ló máa rí lọ́jọ́ tí ó bá tún kù díẹ̀ káàtó ẹnìkan náà ló wà níbẹ̀ níjọ́ tó o bá fẹ́ dẹ̀ ní ńlá ẹnìkan ló máa rí o torí ẹ̀ ni mo ṣe máa ń sọ fún wa wípé a má máa sọ wípé mo lè dá ṣe nǹkan mi ẹnìkan ò lè sọ pé kò sí irú òun irọ́ ni o àwọn èèyàn kan wà tó ti bá pàdé láyé tó jẹ́ pé irú wọn ò sí àfi tó bá fẹ́ tanra wọn ẹnìkan dẹ̀ ló máa pọ̀ ẹ́ kù lọ́jọ́ tó bá jẹ́ pé kò ní sẹ́yìn kankan mọ́ torí ẹ̀ ló fi jẹ́ wípé gbogbo ipò gbogbo ààyè gbogbo ibikíbi tó o bá wà kíwọ náà rò nínú ara ẹ kíwọ náà ní ẹnìkan tó o ti ṣe dáadáa fún tó jẹ́ wípé nígbà tó bá jẹ́ kókó èèyàn kan mọ́ ẹ tíwọ náà fi lè tọ́ka sí pé ẹnìkan rèé tó kù mọ́ mi lọ́jọ́ tí ò sí torí tá a bá ti rẹ́ nìkan tí mo fúnra rẹ̀ ti fà sókè rí àti rẹ́ nìkan tó o ti sọ de èèyàn rí àti rẹ́ èèyàn kan tó o ti sọ di torí wọn tó ń pè láláṣeyọrí ni wípé ẹnìkan tó ti ṣe nǹkan kan fáwọn kan nígbà tí ò sí nǹkan kan tí nǹkan kan fi wá torí ẹ̀ ṣe ilé ayé ẹ má wàá gbàgbé o gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ real pop hour láwa yìí mo ní tí n bá ti ń sọ fún yín pé real pop time ẹ máa sọ wípé champions time kí ni mo mí nípa àwọn champions time tí mò ń sọ fún yín ni wípé gbogbo àwọn ògo wẹrẹ wa àwọn greater tomorrow àwọn tí ó máa jẹ́ olórí wa lọ́la mo ní iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited tí wọ́n wà ní nọ́mbà 15 Salamatu Street Ìlàsàmàjà lẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ abala yìí ni wọ́n sọ fún wa wípé ìròyìn ayọ̀ ti dé o fún gbogbo àwọn champions nínú ilé gbogbo àwọn ògo wẹrẹ yẹn ẹ sọ fún wọn mo ní pé lọ́wọ́lọ́wọ́ báyìí nínú tó bá ti di ọjọ́ Wednesday real pop time tá a bá ti bẹ̀rẹ̀ kẹ́ ẹ máa pè mí torí pé ẹ̀bùn ti wà fún yín láti jẹ oríṣiríṣi ẹ̀bùn ni wọ́n ti kó wá fún mi bìbà wọ́n fún mi ní àga àjókòó tẹ́ ẹ lè lò nínú ilé bẹ́ẹ̀ ni tábìlì wà ń bẹ́ẹ̀ lunch pack wà ń bẹ́ẹ̀ ọmọ méjì ló máa jẹ ẹ̀bùn tẹ́ ẹ bá láǹfààní láti máa gbọ́ mi báyìí tá a bá rí ògo wẹrẹ ní àwọn champions wa ẹ pè sórí 0705 447 1075 070 54471075 mo ní ìbéèrè tí mo fẹ́ bi yín kẹ̀dẹ̀ jẹ́ ẹ̀bùn yìí iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited àwọn ni wọ́n gbé jáde àwọn ni wọ́n ní kí n máa fún yín àwọn ni wọ́n ń ṣe onígbọ̀wọ́ abala yìí àwọn ni wọ́n ń ṣe sweet real pop wà ní oríṣi mẹ́rin 4 different flavour ló wà nínú sweet real pop fún gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ ti dá àmọ̀ tẹ́ ẹ ti máa ń la tẹ́lẹ̀ ẹ ṣáà ti mọ̀ bó ṣe ń lọ mo lá ní strawberry a ní mango a ní white apple bẹ́ẹ̀ náà ni a ní passion fún ní real pop yẹn tẹ́ bá ti wá rà ó gbé wọn tẹ́ bá ti la ó dùn lẹ́nu gbogbo yín bẹ́ẹ̀ ṣe ti dá mọ̀ gbogbo ẹ̀yin champions mi tẹ́ máa ń la real pop ẹ ṣáà ti mọ̀ bó ṣe ń lọ gum tún wà nínú ẹ̀ tó bá tún la tán tó máa jẹ mo ló dá a lára wọ́n dẹ̀ ti gbé yẹ̀wò wọ́n ti rí kódà wọ́n ti fòun tẹ̀ lú so hello Orebete champion ṣe ẹ ti wà lórí ìlà fún ti real pop ẹ máa bá mi dá sí ilé iṣẹ́ Royal Foods Nigeria Limited tó ń ṣe sweet real pop tí wọ́n wà ní nọ́mbà 15 Salamatu Street Ìlàsàmàjà lẹ́kọ̀ọ́ àwọn ni wọ́n ń ṣe onígbọ̀wọ́ wọ́n dẹ̀ ti kó ẹ̀bùn fún wa ká fún àwọn champions wa ká fún àwọn ògo wẹrẹ torí wípé wọ́n mọ̀ wípé àwọn ni ọ̀la wa ọ̀nà náà nìyí láti pé káwọn náà kàn dá sí bó ṣe ń lọ. Hello. How are you? What is your kí lorúkọ ẹ? My name is Sani Murad. How old are you? I am 12 years old. Ó yá kí ni orúkọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà? Kí lorúkọ president Nàìjíríà? Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ó yá ṣé o lè ka kíní fún mi national anthem? Yes. Ó yá. Arise, compassion, Nigeria for obey. We serve our father's hand, love and strength and faith.
Kíláàsì wo ló wà? Kíláàsì wo ló wà ní school? JSS 3. Okay. JSS 3 tí o bá tẹ́lẹ̀ kọ nọ́mbà yìí sílẹ̀ 070. Mo bá ma. Okay. Ẹ̀yà ma. 070 44 24 79 84. ó ti jẹ́ chair láti iléeṣẹ́ Rio Pop, bẹ́ẹ̀ ló ti jẹ́ lunch pack tó máa fi gbóúnjẹ lọ sí school. Iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited tó ń ṣe Rio Pop ni wọ́n ní pé kí n fún ẹ. Pasuma onda. Ti bárabá ti bá gbọ́ pé ó lọ lè ju ta ló ń gbé mú. Bẹ́ẹ̀ ṣe gbọ́ pé mo tún ti dé lẹ̀ lọ́n sáré ẹ má ṣe sá ẹja ṣeré. Sí àtẹ̀ ìkí pọ́pọ́ fọmọdé àgbà tó bá lè dé bọ́ọ̀dì sókè mọ́lẹ̀ mọ́lẹ̀. Kò lè tọ́ lára ọmọ ọba kó má kú dànsá kí wọ́n ní ààyè iṣẹ́ wa. Fùfú sẹ́là dá padà abracadabra. Ẹ ṣe bá mi lọ ẹ máa bá mi bọ̀ látọdún tó ti pẹ́ láti ń bà bọ̀ kò lè rẹ̀ wá. Tún fakọ sí tí má fẹ́ kó sí má tún fata sí. À ń ṣeré fún wọn lágbo tàgbà tọmọdé ń jò àti wà tí pẹ́ ṣe yúnà látàyè pápángolo. Kí wọ́n láńdí kápángógó face your fears and carry go. Tó bá níṣòro Olúwa ló ń gbọ́ ṣòro. Ẹlẹ́rù bẹ́ẹ̀rù ẹ̀ o. Káríyọ́ lójú wá gbé. Káríyọ́ lójú wá gbé. Káríyọ́ lójú wá gbé. Ẹlẹ́rù bẹ́ẹ̀rù ẹ̀ mọ́. Káríyọ́ lójú wá gbé. Káríyọ́ lójú wá gbé. Káríyọ́ lójú wá gbé. They doubt me, no fit do without me. They won't for me down, but Olúwa got me. Mo ń gbéra tán lágbára sátì. Mo jẹ́ ṣe jẹ́jẹ́ mi nobody got me. Bẹ́ẹ̀ ni bá wà sí nìyẹn lóòjì ni wọ́n pe eléyìí. Ẹ káàbọ̀ padà lórí ètò Àgọ́ Láyé la wà pẹ̀lú Jùmọ̀bí Omiṣore. Àlejò mi ti wà níkàlẹ̀ tí wọ́n fẹ́ bá wa dá sọ̀rọ̀ lẹ́nìí. Àlejò mi tí mo gbé wá wọ́n wá láti African Church Grammar School Àpáta Gàngà ní ìlú Ìbàdàn. Àti bẹ́ẹ̀ ni àlejò mi ti wá àwọn Old Student Association tí wọ́n ń pè ní alumni láti African Church Grammar School. Ẹ bá mi kí àwọn ará ilé. Ẹ káàsán gbogbo ilé. Àwa akẹ́kọ̀ọ́ jáde African Church Grammar School Àpáta Gàngà Ìbàdàn láti bí 30 ọdún sẹ́yìn là ń kí yín o tá a mọ̀ sí Old Student Association. Kí ni orúkọ yín? Bá a dárúkọ yín mọ̀ ara. Fásànyà Amos ni orúkọ tèmi. So Mr. Fásànyà, kí ni nǹkan tí ẹ wá ṣe? Ẹ sọ pé ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ jáde Old Student Association, kí ni àwọn wo gangan ní Afro 93 set yẹn tẹ́ ń sọ? Àwọn Afro 93 set jẹ́ àwa tí a láǹfààní láti kẹ́kọ̀ọ́ jáde ní iléèwé African Church Grammar School lọ́dún 1993. Àwa ni à ń pera wa ní Afro 93 set. A dẹ̀ ní ìkànnì tá a ti kóra wa jọ sí lórí ẹ̀ fún àǹfààní àwọn tí ó bá ti sí níbẹ̀. Wọ́n lè pe àwọn tó ń bá mọ̀ lára wa láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì náà. Okay. Kí ni ó wá bí ayẹyẹ tí ẹ fẹ́ ṣe tẹ́ torí ẹ̀ wá sórí ìkíní ìlú mi? Ẹ ṣeun, inú wa dùn, ayọ̀ wa kún pé láti bí 30 ọdún sẹ́yìn tá a ti kẹ́kọ̀ọ́ jáde nílé ìwé yẹn ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mu, ṣùgbọ́n àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa láǹfààní láti wà ní àkókò yìí àti ti láǹfààní láti ṣe àwọn iṣẹ́ ribiribi fún ìdàgbàsókè ilé ẹ̀kọ́ yẹn síwájú sí i. Àwa wò pé ọmọ tó bá ṣiṣẹ́ ó yẹ kó lásìkò tó náà máa fi ṣeré, la ṣe wò pé ká sàmì sí 30 ọdún tí a ti ṣetán ní iléèwé yẹn láti ṣe àjọ̀dún ọdún. Bẹ́ẹ̀ni kò kéré rárá 30 years. Kí wàá ní pàtàkì ayẹyẹ 30 ọdún tẹ pé tí àwọn 93 set wọ́n fẹ́ ṣe? Ìjẹ́ pàtàkì ẹ̀ ó pọ̀. Àkọ́kọ́ ni pé a fẹ́ bá àwọn akẹ́kọ̀ọ́ tó wà níléèwé yẹn lọ́wọ́ báyìí ṣe eré ìdárayá.
ìkejì a máa bá wọn ṣe ohun tá à ń pè ní symposium bí ìjùmọ̀sọ̀rọ̀pọ̀ tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ lórí bí wọ́n ṣe lè ṣe yíyàn nípa àwọn ìtẹ̀síwájú wọn lẹ́yìn tán bá ṣe tán nílé ìwé yẹn bóyá nínú yunifásitì ni àti àwọn iṣẹ́ tí wọ́n lè ṣe tó máa bá ìgbà mu táwọn náà fi máa jẹ́ èèyàn láyé. Ìkẹta ni pé àwa gangan tá a jẹ́ akẹ́kọ̀ọ́ jáde bí ọgbọ̀n ọdún sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wa la ti súnmọ́ àsìkò fẹ̀yìntì báyìí àwọn kan tiẹ̀ ti ń fẹ̀yìntì pàápàá lára wa. A fẹ́ ṣe ìjùmọ̀sọ̀rọ̀pọ̀ lórí bí ìfẹ̀yìntì wọn ṣe lè ṣe wọ́n láǹfààní tí wọ́n ní fẹ̀yìntì sínú àìsàn tó ní fẹ̀yìntì sínú àìríná àìrílò. Àwọn irú ìjùmọ̀sọ̀rọ̀pọ̀ yẹn máa wáyé ní September 29 nínú ọgbà iléèwé yẹn ní school hall láti fẹ́ ṣe symposium yẹn. Lẹ́yìn yẹn a máa ṣe novelty match ìyẹn ni eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá láàrin ara wa àti láàrin àwa àti àwọn akẹ́kọ̀ọ́ tó wà nílé. ẹ̀yin bàbá pẹ̀lú àwọn ẹlòmínú yín ẹ ṣàgbé ẹ jẹ́ kí kinní wà nílẹ̀ ambulance. orí tá a fi ṣèwé ò tí ì kọ́ orí tá a fi ṣèwé sí wà lọ́rùn. torí nígbà tí ẹlòmíì bá sá eré tó bá lọ tó bọ̀ tí ó bá di pé ó bá ní pé ìfúnpá máa ga kẹ́ ẹ̀ ti pèsè àwọn tó máa bá wọn mú wálẹ̀ síbẹ̀. gbogbo ètò ló ti wà ńlẹ̀ láti mójútó yẹn torí ẹ̀ la ṣe pè ní eré ìdárayá kì í ṣe ìdíje novelty match ni kì í ṣe ìdíje. ẹ tó bá ti mọ̀ pé òun bá ti gba tẹ́ẹ̀mí yóò bá lè kó mọ́ kó náwó sókè pé rẹfúrí wọn nídìí àti yọkó tó yọ rẹ wọ́n lè fi ẹlòmíì di nǹkan tó dáa ni torí lóòótọ́ ni tá a bá wò ó wọ́n lọ́pọ̀ òjò ló ti rọ̀ sílẹ̀ ti fà mú bẹ́ẹ̀ àwọn olóyìnbó máa ń pa àwọn èèyàn máa ń pòwe kan wá lọ́gùn ọmọdé ò lè ṣeré fógún ọdún ṣùgbọ́n ẹ̀yìn báyìí ẹ ju ogún ọmọdé lọ ẹ lọ lórí ní àwọn tẹ́ wá jọ jáde yìí níbo làwọn sẹ́ẹ̀tì yín wà ṣé wọ́n wà káàkiri ṣé wọ́n láǹfààní láti máa gbọ́ wa báyìí. bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ a ní àwọn tó jẹ́ mẹ́mbà wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àwọn tó wà lókè òkun tó wà ní UK tó wà ní US tó wà ní Nàìjíríà àti náwọn African country náà. ṣé gbogbo wọn náà jẹ́ ló máa wá bá yín ṣe ayẹyẹ ọgbọ̀n ọdún tẹ̀ ti jáde nílé ẹ̀kọ́ yẹn báyìí. à ń retí ọ̀pọ̀lọpọ̀ wọn gbogbo àwọn tó ṣe tó máa ṣeéṣe fún láti wá náà máa wá. ẹ̀yin 93 cent tẹ pọ́gbọ̀n ọdún yìí ǹjọ́ ti ní nǹkan kan tẹ́ ẹ ti ṣe tó jẹ́ ohun amáyédẹrùn sínú iléèwé tẹ̀sí tó dáa mọ̀ pé nínú yín bí lọ ní àmì lọ ní oríṣiríṣi lóòótọ́ ikọ̀ òdọ́gba gbọ́ àwọn tó ti ń ṣe dáadáa kẹ́ ẹ tó rò kẹ́ ẹ tó kóra yín jọ ṣe ti ní nǹkan kan tó yẹ pé tí iléèwé yẹn gan bá wọ ẹ wá ní 93 cent yìí o àwọn náà ṣe rí. mélòó la fẹ́ kàlẹ̀ yẹn Adépèlé ni ní àwọn iléèwé yẹn àti láǹfààní láti tún yàrá ìkẹ́kọ̀ọ́ bíi mẹ́ta tó dára tó látúnṣe láti ilẹ̀ tí ó dẹ̀ ti ṣe tó ti ń ṣàwọn ọmọléèwé yẹn láǹfààní báyìí nígbà àsìkò COVID náà a ṣe àwọn ohun tó máa jẹ́ kí àrùn yẹn kó tún rọlẹ̀ ní ọgbà iléèwé yẹn àti àwọn ohun mìíràn tí a ní lè sọ ní orí ètò ń bí tá a ti ṣe fún ìdàgbàsókè ìlú yẹn iléèwé tẹ́ à ń sọ̀rọ̀ yìí. So fún àǹfààní àwọn tó bá jẹ́ pé akẹ́kọ̀ọ́ jáde ní Afro 93 cent tí ẹ ń gbọ́ mi báyìí wọ́n ní wọ́n fẹ́ ṣe àjọ̀dún ayẹyẹ ọgbọ̀n ọdún tí wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde wọ́n wá ń fàsìkò yìí pé gbogbo yín èyí tẹ́ wà ní diaspora ní èyí tẹ́ wà ní Nàìjíríà ní tó o bá láǹfààní láti máa gbọ́ Radio Lagos báyìí wọ́n lè pè kẹ́ ẹ dá sétò lórí ètò yìí kẹ̀jẹ́ kájọ dá sí i kẹ́ pè wọlé ká mọ ìyàtẹ̀yìn náà kọ sí i gbogbo ẹ̀ ṣé kìí ṣe pé bóyá èyí tó wá jẹ́ wípé ẹ̀ tí ì mọ̀ pé irú nǹkan báyìí ń lọ ẹ lè pè mí padà lẹ́yìn ètò torí 07044247984 07044247984 kí n tún wá máa sọ fún yín pé èmi náà jẹ́ kan lára wọn ara wọn ni mo jẹ́ tí mo ti kẹ́kọ̀ọ́ jáde ní iléèwé African Church Grammar School Àpáta Gàǹgà ní ìlú Ìbàdàn ní ọdún 1993 àjọ fẹ́ ṣe ayẹyẹ yìí àjọ fẹ́ ṣe ni èmi gan máa gbá bọ́ọ̀lù mo dẹ̀ ń gbá yàtì ẹ bá mi jọ yẹ̀ wò ẹ jẹ́ kí n ṣubú lajẹ́ mò ń bọ̀. La la la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy,
mo fẹ́ lollipop strawberry real pop lèmi fẹ́ èmi náà máa gba mango real pop sí rárá o ẹyọ kan ló máa gbé. èmi jà sí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí lílá ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti wé àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ìlasàmájà Lagos. real pop lollipop. Erosimos catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àsè ń bẹ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimos catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimos catering service ilé-iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé Àgànláyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́ Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. hello. hello àtàlẹ́ yìí. ẹ ti wà lórí line báyìí ẹ fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ láti ibi ṣe bí ẹ̀yin ti afro 93 cent lẹ́ ń sọ̀rọ̀. Oh my goodness. Am I online? ẹ ti wà lórí Radio Lagos báyìí live. Good afternoon, ẹ káàsán. ẹ káàsán kí lẹ fẹ́ sọ fáwọn èèyàn kí wọ́n mọ̀ nípa ayẹyẹ torí a ti rí representative yín ẹni tó wá ṣe ojú yín níbí báyìí Mr. Amos Fasanya wọ́n wà nílé wọ́n dẹ̀ lé àwọn èèyàn lẹ́ èpè kí wọ́n dá sí kínní lẹ́yìn náà fi pè wọlé kí lẹ fẹ́ sọ káwọn èèyàn mọ̀ ní. wọ́n fẹ́ fi àkókò yìí invite àwọn ẹgbẹ́ wa tí afro 93 àwọn tó parí ní 1993 ní African Church Grammar School. ok àpáta gàgà Ìbàdàn a fẹ́ ṣe anniversary 30 years ká parí school ní 1993 so wọ́n fi gbogbo àwọn ẹgbẹ́ wa àjọ parí lẹ́kọ̀ọ́ lójú òkun Ìbàdàn Àbújá èyí tó bá wà ní Àbújá pẹ̀lú wa ní 28 to 30 of this September. A fẹ́ káwá for union get together káde jọ ṣe àṣeyọ ọgbọ̀n ọdún tá a ṣe tán. ok Òfin àkókò ìrọ̀ láti fi àwọn ọ̀rẹ́ mi ọ̀dà tó ṣe tán àti àwọn olólùfẹ́ wa ọ̀dà pẹ̀lú wa nìbàdàn. kò sí wàhálà. Iná máa wá sí ìsàlẹ̀ síbáyà lágbára Ọlọ́run. ok gbogbo wọn náà ti ń gbọ́ báyìí gbogbo àwọn olólùfẹ́ yín wọ́n máa darapọ̀ mọ́ yín ní ọjọ́ yẹn kí n sáré máa jíṣẹ́ gbogbo ẹ̀yin àwọn ẹbí olóògbé Alhaja Abímbọ́lá Fọlámi aka Seremu màmá wọ́n ń kéde àdúrà ìrántí ọdún kẹwàá tí màmá ti jáde láyé Alhaja Abímbọ́lá Fọlámi èyí tí yóò wáyé ní ọjọ́ sátidé ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún yìí Saturday 2nd 2023 ní dédé aago 10 òwúrọ̀ ní ìjókòó àdúrà yóò bẹ̀rẹ̀ ní Upper Campus Lagos Island ní wọn yóò ti ṣe olùkéde Alhaji Samsudeen Erinfọlámi fún gbogbo ẹbí ọmọ rere ni yóò gbẹ̀yìn gbogbo wa o àmín.
iná líláyì wà iná ilé ìrọ̀jìrùn akéde ìpapòdà ọ̀gbẹ́ni Taoyid Adébáyọ̀ Ìjẹ̀bú nílùú Ìkòròdú lọ́jọ́ sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n wọ́n ti sin wọ́n ní ìlànà Islam. Àdúrà fìdáù máa wáyé ní ọjọ́ 3 oṣù kẹsàn-án ní Solomade Palace Ìkòròdú ní dédé aago 10 àárọ̀. Àgbàládùúrà rán pé kí Allah kẹ́ wọn ní Aljanat Firdaus. Olùkéde King's Court Cycle Suberu Ogunsanya Street Solomade Ìkòròdú. ọ̀rọ̀ mi èdè mi àṣà mi ohùn mi ọ̀rọ̀ mi ọ̀jẹ̀ra ìgbélé mọ́. kí lorúkọ ẹ. kí lorúkọ ẹ. Yusuf Abdulwasiu. skul wo lo ọmọ ọdún mélòó ni ẹ. 9. primary kí ló wà bí kíláàsì wo ló wà ní skul. ẹni jẹ́ nínú owó mi tó bá ń bú mi. ó yẹ Mr. Amos Fásànyà ẹ bá mi gba àwọn ògo wẹrẹ ìsìn nímọ̀ràn torí tẹ̀yìn ká fi kẹ́kọ̀ọ́ jáde tẹ̀sí wà báyìí tẹ̀tún wá rántí ilé ẹ̀kọ́ yín torí pé ọ̀la yín dáa ní òpẹ́ wá bá mi gbà wọ́n náà lọ́mọ̀ràn fún ọ̀la títí wọn tí wọ́n ń wò lọ́kàn. ó dára gbogbo àwọn ògo wẹrẹ bóyá wọ́n wà níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni àbí iléèwé ti girama a rọ̀ wọ́n pé kí wọ́n máa fojú sẹ́kọ̀ọ́ wọn kí wọ́n máa kán mọ̀ lọ́kàn wọn pé ipa kékeré kọ́ ni àwọn òbí àti alágbàtọ́ wọn ń sà lórí wọn láti sanwó iléèwé wọn jíjẹ mímu aṣọ wíwọ̀ ọ̀nà tí wọ́n lè gbà san ohun oore ìwọ̀nyí ni pé kí àwọn náà kí wọ́n fojú sẹ́kọ̀ọ́ wọn kán sì ọkàn sí nǹkan tí wọ́n ń ṣe. tó kò ní jù báyìí lọ lórí ètò Àgànláyé lọ́sàn-án tòní tẹ̀ gbádùn wa dáadáa ẹ lọ fọ́lọ̀ wa lórí àwọn social media andrew wa official Jùmọ̀bí Omiṣore lórí Instagram ó tún di lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú àkọ́tún ètò Jùmọ̀bí Omiṣore lórúkọ tèmi ọmọ wọn nífẹ̀ẹ́ òye níbi tó Jùmọ̀ rèé tí mo wá sí ayé ó dàbọ̀.